Africa Content TV. Láti January 1st, 2022, ìṣọ́yìn ní làbánàbà àṣọ látòkè bèbí. Àwọn dúpẹ́ tí a, mo dúpẹ́ tára ní pẹ̀lú fámìlì ní ọba tó. Tẹ́tẹ́tẹ́ ni wọ́n sí. Pẹ̀lá ńlá àti àmọ́ra bá tó. Mo dúpẹ́ àwọn mẹ́fẹ́ ní òkúnlẹ̀ bá àdúrà pẹ̀lú gbogbo fámìlì wọn o. Àwọn òṣìṣẹ́ Pasuma wọ́n dá organisation lórí àwọn tó lùlù làbágàbà àti lórí máníjà lórí àwọn fídíò mẹ́rin pátá o. Àdìbò làwọn olóògbé ṣe o. Àtúntì bẹ̀rẹ̀ náà. Àtúntì bẹ̀rẹ̀ tọdún yìí 2023 wẹ́rẹ́wẹ́rẹ́. Àwọn ògbó ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe bá a ṣe òye ìbẹ̀rẹ̀ àrẹ̀kẹ́kẹ́. Mo mọ̀ pé ẹ tún máa ṣe. Mo mọ̀ pé ẹ tún lè ṣe o. Ẹ̀yin lọ́jọ́ ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o. Mo mọ̀ pé ẹ tún lè ṣe. Mo mọ̀ pé ẹ tún lè ṣe. Ọlọ́run ni. Mo mọ̀ bá a tún lè ṣe. Ẹ̀yin lọ́jọ́ ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o. Mo mọ̀ pé ẹ tún lè ṣe. Mo mọ̀ pé ẹ tún máa ṣe. Mo mọ̀ pé ẹ tún lè ṣe o. Àní mo mọ̀ pé ẹ tún máa ṣe. Mo mọ̀ pé ẹ tún lè ṣe o. Ẹ̀yin lọ́jọ́ bí tọ́lá ìtẹ́lẹ̀ o. Mo mọ̀ pé ẹ tún máa ṣe. Mo mọ̀ pé ẹ tún lè ṣe. Ọlọ́run ẹ̀yin ni. Mo mọ̀ bá a tún lè ṣe. Mo mọ̀ pé ẹ tún lè ṣe. Ẹ̀yin lọ́jọ́ ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o. Mo Mo mọ̀ mọ̀ bá pé a ẹ tún tún lè lè ṣe. ṣe. Bàbá, yóò ní gbàgbé rẹ̀. Yóò ní gbàgbé rẹ̀ lọ́lọ́. Ẹ̀yin lẹ̀ ń bẹ́ lẹ́yìn mi, mo ní gbàgbé yìí. Mo ní gbàgbé rẹ̀. Mo ní gbàgbé rẹ̀ o. Ọlọ́run ti ń bẹ́ lẹ́yìn mi, mo ní gbàgbé rẹ̀ o. Àwọn àdúpẹ́ ọpẹ́ la mú wa. Ẹ̀ka bá sọ̀rọ̀ fún orí làbágàbà àti tí o dúpẹ́. Kò lè rí mi gbà làbágàbà o. Torí pé ẹ̀ṣọ́ wa láti January 1st 2022 tó bìrì December 31st ìyẹn àná 2022. Làṣẹ dúpẹ́ orí làbágàbà àti àtúntì bẹ̀rẹ̀ January 1st 2023. Àtúntì bẹ̀rẹ̀ fún ìfà àtúnmọ̀. Látúntì lè rí December 31st 2023 lára ṣe bẹ̀rẹ̀ nínú ìdùnnú, nínú ayọ̀, nínú ìròyìn, nínú àlàáfíà, nínú ẹ̀mí kọ́kọ́ fún ìfà àtúnmọ̀. Ẹ̀yà ó ṣe jẹ́ òpẹ́ báṣọ ìwọ̀n tó máa ń ta ẹ̀mú rẹ̀ alábí. Ìgbà tí wọ́n lọ sọ òṣèlú lẹ́rù. Ló fẹ́ sọ pé wọ́n gbọ́mọ̀ lóhun kì í ṣe lọ́wọ́. Àbọ̀ wọ́n gbọ́mọ̀ lóhun kì í ṣe ẹ̀bà ọ̀. Àwọn tó bẹ̀rẹ̀ ló sọ pé òṣèlú lẹ́rù wa. Ọmọ fẹ́ ṣe jẹ́ ọpẹ́ bàbá ọpẹ́ ṣe jẹ́ ọpẹ́ ìrọ̀bí máa gba ìmúre alábí. Ìgbà tí wọ́n lọ sún ṣèbó lẹ́nu. Ló fẹ́ sọ pé wọ́n gbọ́mọ̀ lóhun kì í ṣe lọ́wọ́. Àbọ̀ wọ́n gbọ́mọ̀ lóhun kì í ṣe ẹ̀bà ọ̀. Àwọn tó bẹ̀rẹ̀ ló sọ pé ìdílé ọmọ ọ̀pọ̀lọpọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ mọ́lọ́. Ọ̀pọ̀lọpọ̀ yìí olúwa o. Ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sáàtì. Ayọ̀dá ayé mi. Wọ́n máa dààmú mi. Wọ́n máa ṣe ìdáná mi. Wọ́n máa ṣe iṣẹ́ mi. Ìgbọ̀nà ìyàwó pẹ̀lú ẹ̀ṣẹ̀ ọ̀gbọ́n.
alọ́pẹ̀lọpẹ̀ bàbá ọ̀pọ̀lọpẹ̀ Olúwa o Dànsákì bọ́ba tó ṣẹ̀dá ìbàdàn tó tó dá mi sí ọ̀pọ̀lọpẹ̀ yọ́lọ́ Dànsákì ọba tá a gbọ́dọ̀ máa kí ní gbogbo ìgbà ọba tá a gbọ́dọ̀ máa yìn lánàá máa sí ní gbogbo àsìkò Dànsákì ọ̀pọ̀lọpẹ̀ yọ́lọ́ ọ̀pọ̀lọpẹ̀ ẹ̀yìn Olúwa ayọ̀mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yìn ọba dákùnrin ọba adé kánòbí ọba adé iṣẹ́ ọ̀gbìn òyìnbó pẹ̀lú ẹ̀yìn ẹ̀ṣẹ̀gbọ́n. Àwọn adúgbò tí wọ́n bá lọ. Mélòó rú wọn bá lọ. Ẹgbẹ́ pé àwọn tó jù wá lọ, àwọn dájọ́ Jẹ́sẹ̀fù, àwọn tí ò tó ọjí mọ́, tọ́rọ́ ti kọjá, sọ́dọ̀ ní ogún lẹ́nà àgbàdàgbà lọ́jọ́ ẹ̀rọ. Òun yín nínú ọ̀la yín nì, lẹ́ẹ̀sì ìfọwọ́lẹ̀ náà yìí. Òun yín nínú ọ̀la yín ní sáàtì. Lẹ́ẹ̀kì ṣe fàwálẹ̀ ooo bá gbó ẹ̀tún ọ̀túnwálẹ̀ lásán àtúndéèyàn nínú ayé òun làbàdàbà àti ẹ̀ṣọ́ adébọ̀làbà ẹ̀fọn ìgbà ìwà sí àdúgbò. Àwọn takò lẹ́yìn àwọn àdúpẹ́ ẹkún àríbẹ̀rẹ̀ ọdún. Àtúnfin ọdún wa ní òní dúpẹ́ nítorí olówó nítorí ọláṣẹ lóde ń bá mi jẹ. Abẹ́lé ẹ̀rọ máa ń fi ó ní òdúpẹ́ àti ìwà ìwà alákùnrin ọ̀nà lórí. Nínú ìwà ìrẹ̀lẹ̀ ìwé ìgbà ìwé ìwé ní òkú yìí ṣáájú ẹ̀sìn. Àwọn òṣèlú ti méjì. Àwọn òṣèlú ti mọ́lé. Àwọn ọmọ ọjọ́ èèyàn kò bá òkú báyọ̀. Àjọni tó wá. Àwọn ọmọ ọjọ́ ni tó wá. Àwọn olùkọ́ ọjọ́ ni tó bá lọ. Àwọn òkú náà. Ikú òní ọ̀gá tí wọ́n kú nílẹ̀ ọ̀gá ní àlàjò. Àwọn òkú àṣìkà ìkọ̀ ọ̀gá ọlọ́mọṣẹ́. Ẹ̀yin lè tó rí bá.